Ọlọ́run ò lè kó gbogbo ẹ̀ fún ọ nìkan ọlá rẹ̀ ní máa pín káàkiri ni ìjẹ́rù alájọsọ bàbá ń kó kàlẹ́ ní sálájọsí wọn alájọsọ bẹ́ẹ̀ ni tọ́ba jẹ́ alájọsí ni á ti túká tipẹ́ a lè pàdé mọ́ bẹ̀tí alájọsọ báyìí ẹ̀ ṣe sọrí falsafa tarayat ìfẹ́ lọ́bẹ̀ ń yóò máa rí bẹ́ẹ̀ kò níyé máa rí bẹ́ẹ̀ tọ́ba dùn pẹ̀lú yàn àbẹ́ bá gbọ́ra yé àwọn gírù kọ́ wa dé pété àbá separate àárín ìyàwó náà ní rí tiwa mú má bínú sí wọn àwọn náà fẹ́ mú tiwọn ni. ní a bá sì mú tiwọn tán wọ́n padà rí pé lẹ̀kùn táwọn sún síbí lẹ̀kùn tó jọ ìpadà torí kò gbọdọ̀ sẹ́nu ọ̀nà. kò gbọdọ̀ sí o bó ti sọ́njọ́ bàbá kún bí nígbà àwọn qualities kan bẹ lára sẹ́wù Abdulhabi ikó kan bí ó sọ wọn nígbàgbọ́ sáwọn àfa wọn kọ̀ǹfàmù ni wọn ò sì dálẹ̀ wọn tí wọ́n fi lọ́dọ̀ Ọlọ́run èyí tó ọmọ èèyàn fẹ́rù wọn bí atẹ́gùn wọn ní pa àwọn kílẹ̀ rẹ̀ báyìí àwọn ti kàfàrà rẹ̀ káwọn tó lọ́dọ̀ Ọlọ́run ṣé bẹ́ẹ̀ mìíràn méjìlá kunu lé ìpèsè òforíjì mi ọmọ anábì Ádámù ni o kì í ṣe pé mo gbàgbé tí bàbá sọ o kì í ṣe pé mo bá ṣe jẹ́ o mo ní bàbá ọ̀rọ̀ ti kọjá abẹ́hùn Ọlọ́run ti ṣeun kí ni bàbá náà ṣe ń jọ náà òní yìí ní ṣe kalẹ̀ pé wọn ò gbọ́dọ̀ dẹ́sẹ̀ irú yìí ń lé mi. tọ́lá pé ìbáṣẹ́lẹ̀ Ọlọ́run ni à ń bá ṣe lè rí orí bọ́tẹ̀ wọ àwọn ọmọ láti padà bẹ̀ wọ́n wá nílé padà bẹ̀ mọ́ òun ti ṣe Ibrahim wí nìṣe bàbá lọ́ fààyè yìí ń lè fún wọn ibi ẹjẹ́ ń fẹsẹ̀ yín lé náà kí n tó lọ o. now sẹ́wọ̀n Abdulhabi radiyallahu ta'ala anhu orin àfáà yìí ni sọ pé Rijalullahi òmùkọ́wé ni àtọ́run. àwọn ẹni Ọlọ́run sàn-án òmùkọ́mù ni àtọ́run. kọ́mù ni àtọ́run. ó ní àwọn ni ta ni ìjọ kan ni wọ́n àtọ́run jawabu gbọ́dọ̀ wá. àwa bíra rọ̀bì níjẹ̀mí ìjúdé. àwa bíra rọ̀bì níjẹ̀mí ìjúdé. wọ́n máa ń tẹ̀ láti Ọlọ́run ọba wọn ò ní fìgbà kan fàṣẹ Ọlọ́run ọba lẹ̀ bíjẹ̀mí ìjúdì wọ́n tán síbẹ̀ ẹ̀mí wọ́n tán síbẹ̀ ara wọ́n tán síbẹ̀ bàbá ń kókó ó jìyà rí ni o níta ayọ̀ bẹ́ẹ̀ tí lónìí tá a tún pín yìí ó jìyà rí ni o kọ́rọ́rùn bàbá ṣe wàhálà kó tó kójọ ni a sì ṣe ìdímá kódé ẹni tí bàbá mọ̀ pé òun jù lọ yóò sì tún mọ̀ pọ́nlé ta ọ̀hún ta fúnra ọmọ lọ́dà rẹ̀ pé mo jẹ́ lẹ́yìn lọ kí ni bẹ lọ́wọ́ rẹ̀ pé mo jù ú lọ mo mọ̀ pé mo ju eléyìí lọ níjọba gun bàbá tí wọn bá wà dọ̀ mí lójú òkúta bá wà nílé wọn ni ayé ṣé mo mọ kọ́ lọ́n fa wá wé orin sí bàbá láró nínú mo mọ kọ́ lọ́n fa mo mọ̀ ju ẹgbẹ́ mi lọ ọ sì máa dáadáa ọmọkọ Ọlọ́run dáadáa gbàgbé ọ̀rọ̀ ìsáàbì gbogbo inú erémadé ni a ní orúkọ Ọlọ́run. Rijalullahi òmùkọ́wé ni àtọ́run àwa bíra rọ̀bì bíjẹ̀mí ìjúdé. Ọlọ́run tẹ̀ láti Ọlọ́run ọba wọn bíjẹ̀mí ìjúdí pẹ̀lú gbogbo tí wọ́n bá ní ni wọ́n ná sí. wàhù yẹ́dìrúdàhù túlà làyálì. ó ní wọ́n èé sùn ọba rẹ̀ lọ́wọ́ ẹnìkan pé rẹ̀ lọ́wọ́ yín sùn kè sínú wọn ni bọ́bá tàṣì òun gan wọ́n lè dìde nígbà wọ́n sùn wọ́n yóò ṣe sùn. wàhù yẹ́dìrúdàhù túlà làyálì wàásù. ó ní wọ́n máa bẹ̀rẹ̀ ohun túlà làyálì gbogbo òru wọ́n máa fi hàn náfìlà gbogbo òru wọ́n máa fi dárúkọ Ọlọ́run ọba wọ́n máa pe orúkọ Ọlọ́run. wàásù fílẹ̀ àyà ti kà èsè àbúdé. wàásù fílẹ̀ àyà ti kà èsè àbúdé. kà èsè àbúdé wọ́n sẹ̀mí
filẹ̀ ayáàtì ìgbà tí wọ́n bá ń bẹ láyé kà àìsí abúlé. nísẹ̀mí wo ìsẹ̀mí ẹrú ìsẹ̀mí ẹrú tó bá fẹ́ mọ ìsẹ̀mí ẹrú kí ni ìsẹ̀mí ẹrú màkàmà kan ni kò sí màkàmà tó tó màkàmà wùdíyà gbogbo yòókù gbòòrò jẹ ni gọ́sù kútùbù sẹ̀rífù gbogbo agbọ́ lákọ́bù ni apọ́tímẹ́ǹtì ni ẹrú lọ́wọ́ kọ́ jẹun tó fún ọ léyìí mu tọ́ ẹ pé nǹkan mi bẹ téèyàn sàlẹ́sà lẹ́yìn ẹrú ni ànábì ọba sàlẹ́sà àmọ́ kí lè ànábì sàlẹ́sà. Ana awwalul abidin. Kana lirrahmani waladun. Ana awwalul abidin. Bẹ́ẹ̀ ni bá a ma bí wọ́n ṣe tó kéwú. Nkana lirrahmani waladun. Nkana lirrahmani waladun. Kí ló kàn máa ń bẹ̀ wọ́n? Bẹ́ẹ̀ ni bá a ma bí wọ́n ṣe tó kéwú pé nkana lirrahmani waladun. Ana awwalul abidin. Irọ́ àwọn àdùnnà ìwọlé àdìlọ́ ẹ kó wí. Ṣé bá ọ̀rọ̀ ọmọ ní sọ? Ìwé tó bá kọ́ lẹ́tọ̀ọ́ kọ́ lọ́wọ́ ọlọ́mọ ní ká ló bímọ. Èmi ìbá kọjá kọ bí ọlọ́run àmọ́ kò wí. Ìtọ́ wí ni yí pé. Ana awwalul abidin. Ọba tọ́ra rẹ̀ sí màkàmà ẹrú. Tọ́rọ mà pé màkàmà wùdíyà òun lọ ga jù. Yansangibal masihu an yakuna abudan lillahi wala limala'ikatul muqarrabun. Kò tí wọ́n lójú, kò tí àwọn màláíkà. Yansangibal masihu. Àmàsí nítorí Isa wọ́n fi tì sí pọ́mọ ọlọ́run ọba ní Isa Al-Qur'an wa fẹsẹ̀ sí Burawu ọfẹ́ kílẹ̀ àyíṣà ó ní kò tí Isa lójú. Yansangibal masihu an yakuna abudan lillahi. Láti ọpẹ́ rọ ọlọ́run ọba lòun. Wala limala'ikatul muqarrabun. Lẹ́yìn Isa màláíkà wọn tún súnmọ́ ọlọ́run tọ́ ẹ ká pè wọn lọ́mọ ọlọ́run ó ní kò tí àwọn màláíkà náà ló dá sọ pé ẹrú ọlọ́run làwọn. Wa ma yansangibal ibadati fa yastakbir. Kí ni tì í lójú nípa láti sáàfù ọlọ́run kẹ jẹ́rú ọlọ́run tẹ́ wá ń ṣe kọ́ kí náà kí ni tì í lójú. Fasaya suru ilay jami'a. Ó láwọn tó ń sọ fún ọ yìí. Wàhùn yad'unahu tulal layali. Gbogbo òru wọn máa fi pẹ́ lọ́wọ́. Wàá ṣubílẹ̀ àyà tí káyèsí àbúdé. Wọ́n wá sẹ̀mí ní sẹ̀mí ẹrú ẹni tó dupájú sẹ́lẹ̀ fọlọ́hún. Sọ̀wá irú bàwá ti dùn sàwá. Ó ní sọ̀wá irun sufi tá n pera wa yìí ibi wàhálà ti dénú o làbá sọ yìí o sọ̀wá irun. Bàwá tinú sàwá o. Sọ̀rọ̀ ní màkàmà òbúdí àwọn tó o bá rí ọgbọ́n náà ọ̀rọ̀ ńjọ́ mi má jẹ́ mi rí ọ̀gá láti gbà á. Ẹ̀mí gíga ni kó o rí la ká ìlọ́dọ̀ ẹnìkan kẹ́nìkíní wí. Ọlọ́run ò lè kó gbogbo ẹ̀ fún ọ nìkan. Ọlá rẹ̀ ní máa ń pín káàkiri ni. Ìjẹ́rù